bẹ́ẹ̀ ni agbéló laró àlùkò ló sùn lékelèké ló ṣe bẹ́ẹ̀ tó ní sẹ́sẹ́ fún ìkànnì Arólé bàbá 1010 TV àwa náà kọ́ Elédùmarè ló ní ká máa lọ ká máa bọ̀ ká sì máa ta kó máa jọra wọn ká máa fà kó máa tóra wọn ká máa lè ká sì máa bá lórí ìkànnì Arólé láti lè máa mú ìròyìn wá lájọ balẹ̀ bí nǹkan bá ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé awakọ́lá mọ̀ ṣe ju ìfẹ́ yìí tẹ́jọ́ lólùfẹ́ wa náà lárígbà tàánú Elédùmarè tó ní kẹ́ ẹ mọ dúró tì wá ní gbogbo ìgbà gbogbo ọjọ́ gbogbo àsìkò àìní lè rí bẹ́ẹ̀ mọ́ Elédùmarè kò ní fi sọ̀rọ̀ wá lórí ìkànnì yìí ibi táyì náà tí wọ́n á mówó tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ra dátà tẹ́ fi wo gbogbo tí à ń gbé jáde lórí ìkànnì yìí agara kì í dé ní ṣe Elédùmarè agara ò ní dání lágbára lọ́wọ́ Ọlọ́run ìrọ̀rùn fún ti àsìkò yìí ọ̀nà àmọ́ tó ṣe bẹ́ẹ̀ gbálẹ́gbọ́dẹ̀ tí mo mú wá sójú mọ́ máwòrán àtẹ́tì gbọ́ wa nígbà tó kọ́ mi ò sì yí padà ńkọ́ àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ kókó oníròyìn ó ṣe pàtàkì ó ṣe kọ́kọ́ tákọ́kọ́ máa gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. ẹ fàyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ náà láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o Bàbá Ahmed ló sọ yìí di mímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Alákòóso ìjọba ìpínlẹ̀ Rivers náà darapọ̀ níbi ìpàdé NEC tó wáyé lónìí l'Àbújá fún ìgbà àkọ́kọ́ rẹ̀. Inú wọn dùn láti kí àwọn tá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC káàbọ̀ ó sì dá wa lójú pé wọn yóò tẹ̀lé gbogbo àlàkalẹ̀ òfin àti ìlànà tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú náà ó fohùn lédè. Ọwọ́ ti bá òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ méje àti ará ìlú méjì lórí ikú tó pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Delta. Ìpínlẹ̀ Delta náà ni mo sì wá omi tí ìyọsẹ̀ kúrò bẹ́ẹ̀ rárá ọlọ́dẹ orí kan ló ṣe bẹ́ẹ̀ tó gún akẹgbẹ́ rẹ̀ nígò pa ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti tẹ afurasí ajínigbé mẹ́ta pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà. Níṣẹ́ lọ́wọ́ tí ń dun àwọn Fúlàní darandaran lára báyìí ju bí ó ṣe tó àti bó ṣe yẹ lọ o pẹ̀lú bí àwọn Fúlàní darandaran tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn wọ́n ti ṣekú pa Fúlàní kan wọ́n sì tún kó màálù rẹ̀ tí kò dé ní 40 tán jí kó lọ báyìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ká mọ̀ sísọ lójú rẹ̀. Ẹ fààyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ náà láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Bàbá Ahmed ló sọ bẹ́ẹ̀ tó gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn tẹ́lẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn èyí tó ṣe bẹ́ẹ̀ tó kọ ìwé fipò ara rẹ̀ sílẹ̀ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìyún Hakeem Bàbá Ahmed òun ló kọ lẹ́tà ìta gbangba kan sáàrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá náà kan ṣe bẹ́ẹ̀ fi ààyè wọn sílẹ̀ láti má díje dupò ààrẹ nínú ètò ìdìbò tọdún 2027 èyí tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ó ní káàrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n step aside lédè olóyìnbó ó ní sí step aside ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí kò ń ṣe fún torí àwọn ẹgbẹ́ alátakò bí kì í ṣe nítorí àwọn ọ̀dọ́ langba èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ tí wọ́n ní egun àti ọpọlọ pípé láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní bàbá ṣé ká má parọ́ tanra wa ṣe àrásìkò tá a lò tó jẹ́ ti tàwa tá a wà níbẹ̀ yìí ó ti jó tán a sì ti expire lórí ìgbà ẹ jẹ́ ká fi ààyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ langba náà káwọn náà ṣe wò ká sì rí bí yóò tún ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ṣe ní àlàyé pé táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ ọ̀hún nípa pé ó bá step aside nínú ètò ìdìbò lọ́dún 2027 ó ní ààrẹ fi àpẹẹrẹ lélẹ̀ àti ìtàn gidi lọ́jọ́ ọ̀la fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ìgbésí ayé rẹ̀ ó ní eléyìí náà yóò tún jẹ́ kí àlàáfíà kó túbọ̀ jọba sí i lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ìtàn tuntun làárẹ̀ tún kọ sílẹ̀ yìí bẹ́ẹ̀ ni ìṣọ̀kan àti ìdàgbàsókè tó péye yóò máa wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní káàrẹ̀ sí bẹ́ẹ̀ kó rántí ọ̀la rẹ̀ tó ṣe pàtàkì ju òní lọ ó ní ààrẹ ò ẹ ti dàgbà ju àyè tẹ́ wáyé lọ ẹ fàyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ langba káwọn náà tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe é rántí wípé Bàbá Ahmed òun ló fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ètò òṣèlú nígbà tí ó fi ipò náà sílẹ̀ níṣẹ́ ni Báyọ̀ Ọ̀nànúgà ló sọ dúnmọ̀ wípé níṣẹ́ ni arákùnrin ọ̀hún Hakeem Bàbá Ahmed ló fi ààyè rẹ̀ sílẹ̀ látàrí pé ó náà ti ń gbàbọ̀dè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ti fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ láti ya
àgámọ́ rẹ̀ Bọ́lá Ahmed Tinubu nídìí. Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àtúntò lọ òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí Akeem kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀. Akeem sì ṣe ní àlàyé wípé kì í ṣe kó dédé fi ipò náà sílẹ̀, ó ní níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó kàn yan àwọn tí kò sì ní ìwúlò kan pàtó táwọn ṣe fún ààrẹ. Ó ní láti bí oṣù 18 táàrẹ ti wà lórí àléfà àwọn òjò jókòó ṣe ìpàdé lójúkojú rí. Ó ní níṣe ni ààrẹ máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń yọwọ́ àwọn kúrò nínú àwo oúnjẹ táwọn fi ń jẹ lágbọn òṣèlú. Fún ìdí èyí olówó àlára tó fi ipò náà sílẹ̀ o. Alákòóso ìjọba ìpínlẹ̀ Rivers náà ti darapọ̀ níbi ìpàdé NEC tó wáyé lónìí ní olú ilẹ̀ tí í ṣe Àbújá fún ìgbà àkọ́kọ́ rẹ̀. Ìpàdé àpapọ̀ ìgbìmọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń rí sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà National Economic Council NEC èyí tí igbákejì ààrẹ Kashim Shettima tó ṣe bẹ́ẹ̀ túkọ̀ rẹ̀ lónìí l'Àbújá. Ó ní ẹni tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers èyí First Admiral Ibok Ete Ibasi tó náà ṣe bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ àwọn gómìnà tó kù láti ṣe ìpàdé ọ̀hún pẹ̀lú igbákejì ààrẹ Kashim Shettima. Lára àwọn ènìyàn tó jẹ́ gómìnà tí wọ́n kópa nínú ìpàdé náà ibẹ̀ láti rí gómìnà ní ìpínlẹ̀ Delta tó ṣẹ̀ṣẹ̀ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú APC Sheriff Oborevwori. Bẹ́ẹ̀ látún rí gómìnà ti ìpínlẹ̀ Benue Jacinti Alia, gómìnà ní ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaki tó fi mọ́ Monday Okpebholo tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Edo àti gómìnà ìpínlẹ̀ Cross River Pàṣẹ Otu àti bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kópa nínú ìpàdé NEC ọ̀hún níbi tí wọ́n ti máa rí sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tí Kashim Shettima tó ṣe bẹ́ẹ̀ túkọ̀ ìpàdé náà. A tún máa fún alábọ̀ ìpàdé ọ̀hún bó bá ti ń jáde. I think the governor of Delta State should give us everything. I will commit this language until you have to take the language of our discussion today about the end of 2022. In the name of God the Father, and of God the Son, and of the Holy Spirit. Inú wa dùn láti kí àwọn tán ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC káàbọ̀. Ó sì dájú pé wọn yóò tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú náà ló fi ohun náà léde. Olùdámọ̀ràn pàtàkì fún alága àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC Nobat Sochukwuwunbima ẹnu mi ago Nobat Sochukwuwunbima ó ṣe bẹ́ẹ̀ tó fi ìròyìn náà léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú móhùnmáwòrán chánẹ́ẹ̀lì ibẹ̀ ni a ti bí léèrè ọ̀rọ̀ tó sì sọ dímọ̀ wípé inú àwọn dùn àwọn sì ṣe bẹ́ẹ̀ kí àwọn ènìyàn tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún káàbọ̀. Inú àwọn sì dùn láti rí wọn nínú ẹgbẹ́ òṣèlú náà. Bẹ́ẹ̀ náà ló sọ dímọ̀ wípé ó dá wọn lójú pé gbogbo tí wọ́n bá bọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP tó bá ti yàtọ̀ sí àlàkalẹ̀ ètò ẹgbẹ́ òṣèlú APC ó dá wọn lójú wípé níṣe ni wọn yóò tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú APC. ẹ̀ẹ́nà ti wípé gómìnà ní ìpínlẹ̀ Delta àti igbákejì rẹ̀ èyí Sheriff Oborevwori ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Delta tó fi mọ́ abẹnugan tó tún fi mọ́ ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún Ifeanyi Okowa àti àwọn ọmọlé àti àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ gbogbo wọn náà darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC lánàá òde yìí tó tún fi mọ́ arákùnrin tó jẹ́ aṣojú ní ilé ìgbìmọ̀ asòfin kékeré ní Àbújá tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó náà ṣe bẹ́ẹ̀ tó darapọ̀ mẹ́gbẹ́ tó fi ẹgbẹ́ òṣèlú PDP tó fi sílẹ̀ lánàá òde yìí. Gbogbo ẹ̀ ló mú kí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ní inú àwọn dùn bẹ́ẹ̀ làwọn kí wọn káàbọ̀ ṣùgbọ́n gbogbo ìlànà àtòfin tí bá ń bẹ́lẹ̀ ni wọ́n tẹ̀lé. Fídíò rẹ̀ á sì àfihàn rẹ̀ fún wa. Yeah, thank you very much, my dear brother. Before I will quickly respond to that question, I want to seize this opportunity to welcome my governor, the governor of Delta State, Governor Sheriff, the former governor, Governor Kowa, and all the leaders of PDP that have moved into APC. You're all highly and warmly welcome. From what you said, the APC is not a problem. And the issue of the one-party system, I must say with all sincerity, is not a problem of APC. As a party
what we are doing under the leadership of my boss, the national chairman of APC, Dr. Ganduje, is to see that our party gets better and formidable every day. And the law, like you rightly said before, gives right to anybody to move into. As a party, we want as many people as possible. Now they have left PDP to come to the progressives. If there were anything they used to do in the PDP that we had frowned at, believe me, they have come to APC. That will completely change by the special grace of God. And I'm really excited. How are you sure of that, Mr. Many Soshikudima? people in Delta State. Ẹ káàbọ̀ padà. Ọwọ́ ti bá òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ àti ará ìlú méjì lórí ikú tó pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Delta. Ọlọ́pàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Nsuwa, èyí tí ó wá láti ẹ̀ka 48 PMF Ahoda ní ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ tí wọ́n pè ní Henrik Empire Garden tó ti olóyè Abua Lucky ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àwọn ọlọ́pàá ọ̀hún ó ní wọ́n lọ ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ ọ̀hún Henrik Empire Garden níbi tí wọ́n ti ṣe ìwádìí ọ̀rọ̀ kan ó tó di wípé àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọlọ́pàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Nsuwa tí ó sì gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Ẹni tí wọ́n ṣe ní àlàyé pé ó ní iléeṣẹ́ ọ̀hún Abua Lucky ní agbègbè tápẹ̀ ní Ibusa ìjọba ìbílẹ̀ àríwá Oshimili ní ìpínlẹ̀ Delta. Níṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ 23 inú oṣù kẹrin tá a wà yìí ní nǹkan bí dédé aago 11 ààbọ̀. Ìjẹ́ kí ni tó ṣẹlẹ̀ náà ni ìwádìí tá ní àwọn ọlọ́pàá náà wọ́n ń ṣe tó mú èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin àwọn ọlọ́pàá ọ̀hún àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ táwọn àjọ náà tó sì fi ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọlọ́pàá tó perúkọ rẹ̀ ní Michael Nsuwa. Wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn méje tí wọ́n jẹ́ afurasí tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà nínú ọmọ òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. nígbà tán ní àwọn méjì tán jẹ́ aráàlú, àwọn náà ń bẹ lára àwọn ènìyàn tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí. Ìpínlẹ̀ Delta náà ni mo sì wà. Ọlọ́dẹ orí kan ló ṣe bẹ́ẹ̀ tó gún akẹgbẹ́ rẹ̀ nígò pa ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ alágànná tá a tún lè pè ní ọlọ́dẹ orí, èyí tí ó ń gbé ní agbègbè Alja ìpínlẹ̀ Delta tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jerry David, ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gún akẹgbẹ́ rẹ̀ tó náà jẹ́ ọlọ́dẹ orí tó gún nígò ní ìgúnkùgún títí tẹ́mi sì fi bọ́ ní ara tòun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé, ìṣẹ̀lẹ̀ náà òun ló wáyé lánàá tí ń ṣe ọjọ́ 21 inú oṣù tá a wọ̀ yìí, lásìkò tí wọ́n sọ náà wípé ibi tí àwọn ọlọ́dẹ orí méjèèjì tó ti gba ìtọ́jú ní àwọn méjì ní èdè àìyedè láàrin ara wọn kan tó ṣẹ́jú kan tó là á níṣe ni Jerry David ló ti lọ rèé mú ìgò tó sì fọ́ tó sì fi gún ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ní ìgúnkùgún ogun lóríṣiríṣi ọ̀nà nínú ara, èyí tí ó mú kí ìpalára náà ó pọ̀ ju bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ, tó sì gbabẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Wàyí o, a kò tí ì rí ìròyìn kankan gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta lórí ọ̀rọ̀ náà pẹ̀lú bí ọlọ́dẹ orí méjèèjì wọ́n ṣe ṣekú pa ara wọn. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti tẹ afurasí ajínigbé 3 pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Anglo-Jos Division of Police ní ìpínlẹ̀ Plateau òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn afurasí ajínigbé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́ sì bá ìbọn ìléwọ́ pistol lọ́wọ́ àwọn ènìyàn náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ Zagazola Makama, ó sì ní àlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Anglos yìí ó ní wọ́n ṣe pàtírò káàkiri níbi tí wọ́n ti kẹ́fìn àwọn ènìyàn 3 náà ní ìrìnsí wọn àti ìhùwàsí wọn. Ó mú ìfura dání tó sì bí wọ́n léèrè ọ̀rọ̀ ṣùgbọ́n tí wọn ò rí èsì tó tọ́ àti èyí tó yẹ tí wọn ò rí fọ̀ fáwọn ọlọ́pàá ọ̀hún. Báyìí náà ṣe fi páńpẹ́ òfin gbé wọn tó sì tú inú ẹrù wọn wò níbi tó ti bá ìbọn ìléwọ́ pistol. Wọ́n ṣe ní àlàyé wípé lẹ́yìn ọ̀rọ̀ yìí tí wọ́n tẹ̀ wọ́n nínú dáadáa níṣẹ́ làwọn ènìyàn 3 náà jẹ́wọ́ pé iṣẹ́ táwọn yàn láàyò táwọn sì ti fi rí tọ́rọ́ àti kọ́bọ̀ mú lọ sẹ́nu oníṣẹ́ ìjínigbé ní ìpínlẹ̀ Plateau ọ̀hún. Báyìí náà ṣe fi páńpẹ́ òfin gbé wọn. Orúkọ àwọn 3 sì máa jẹ́ Michael Jimoh ẹni ọdún 26, Pam Davo ẹni ọdún 37,
pẹ̀lú Ibrahim Isua ẹni ọdún márùndínlógójì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe náà lẹ̀ pé ní nǹkan bí dédé aago 10 àbọ̀ alẹ́ ó ní ọwọ́ bá àwọn ènìyàn náà tó sì ti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tó bá ti ṣe àfihàn àwọn ènìyàn náà níṣe ni wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́. ọwọ́ máa ti ń ṣe bẹ́ẹ̀ dùn àwọn Fúlàní náà lára báyìí o pẹ̀lú bí àwọn Fúlàní akẹgbẹ́ wọn tán jẹ́ darandaran ajínigbé aṣekúpani agbẹ̀mílẹ́nu ọmọ ènìyàn bá ṣe ṣe bẹ́ẹ̀ ṣekúpa Fúlàní kan wọ́n sì tún kó màálù rẹ̀ èyí tí kò dín ní 40 tí wọ́n kó lọ tó pòórá. Fúlàní kan tá porúkọ rẹ̀ ní Muazu Anaruwa ẹni 30 ọdún ó ní ó ti di àwátì ní agbègbè tápẹ̀ ní Kongon Dutse Odmori ní ìpínlẹ̀ Taraba gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ bàbá Fúlàní náà ètò mú ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó pe orúkọ arákùnrin náà ní Alhaji Audu Anaruwa tó lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí ó ní níṣe ni ọmọ òun ló ṣe bẹ́ẹ̀ da màálù lọ láti àná ṣùgbọ́n tí kò darí wálé wọ́n ṣe ìwádìí àwọn ààyè tí ó da màálù náà tó dá lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí níṣe náà rí Fúlàní ọ̀hún tó sùn sílẹ̀ gbalaja lẹ́ni tí wọ́n bá ojú ọta ìbọn ní ara rẹ̀ èyí tó túmọ̀ sí wípé àwọn Fúlàní akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ darandaran aṣekúpani ni wọ́n ṣe ìkọlù sí arákùnrin náà tí wọ́n sì gba ẹ̀mí ní ẹnu rẹ̀ nígbà tí wọ́n sì ṣe náà rẹ̀ pé màálù èyí tí òǹkà rẹ̀ jẹ́ 40 ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó lọ lásìkò tí wọ́n ṣekú pa arákùnrin tó jẹ́ Fúlàní náà ètò orúkọ rẹ̀ ní Muazu Anaruwa ẹni 30 ọdún náà ẹ̀rọ ti wípé ní gbogbo ìgbà gbogbo ọjọ́ gbogbo àsìkò bójúmọ́ ṣe mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìròyìn àwọn Fúlàní darandaran náà olóńjáde lórí ìkọlù tó ń ṣe ní pàtàkì jùlọ àwọn ìpínlẹ̀ bíi Plateau ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Enugu àtàwọn ìpínlẹ̀ míì ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ọwọ́jà àwọn Fúlàní ọ̀hún tó ń dé báyìí níṣe ni èṣù ti pàdídà tó ti ń lájà tájà sì ti pàdídà tó ń lé ọlọ́dẹ làwọn Fúlàní náà ti ṣekú pa ara wọn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bá ṣe múròyìn kan náà wá lánàá òde yìí níbi tá a ti sọ bí wọ́n wípé Fúlàní kan náà ṣekú pa màálù rẹ̀ tí òun náà sì di àwátì ní ìpínlẹ̀ Plateau. yóò bá lọ wọn abọ̀ wọn ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ ṣáájú kí n tó máa ṣẹnu mi ní dédé ìsinmi ẹ jẹ́ ń ṣe ìrántí àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. a mú wá fún wa wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fàyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Baba Ahmed lani ó gba ààrẹ nímọ̀ràn ọ̀rọ̀. ẹni tó jẹ́ alákòóso ní ìjọba ìpínlẹ̀ Rivers ó ti darapọ̀ mọ́ ìpàdé NEC tó wáyé lónìí l'Àbújá. bẹ́ẹ̀ la sọ nínú wípé inú wa dùn láti kí àwọn tán ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC káàbọ̀ ó sì dájú pé wọ́n tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú náà la ní ó mú ìròyìn náà sóde. àsọdún náà pé ọwọ́ ti bẹ òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ 7 àti ará ìlú 2 lórí ikú tó pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Delta. bákan náà lásọdún náà pé ní ìpínlẹ̀ Delta níbi tí ọlọ́dẹ orí kan tó ti ṣe bẹ́ẹ̀ gún akẹgbẹ́ rẹ̀ nígò pa yamayama ní ìpínlẹ̀ ọ̀hún. àmúwá wípé ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti tẹ afurasí ajínigbé 3 pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà. nígbẹ̀yìn tá a sọ náà ni wípé ọwọ́ ti dùn àwọn Fúlàní lára dáadáa pẹ̀lú bí àwọn Fúlàní akẹgbẹ́ wọn tó jẹ́ darandaran aṣekúpani wọ́n ti ṣekúpa Fúlàní kan tó tún kó màálù 40 rẹ̀ tó kó lọ ní ìpínlẹ̀ Taraba. wọ́n ní àjò onídùn kó dídẹrẹ́ kó má lọ sí Ìwó yìí ní ṣe bẹ́ẹ̀ ọba àlè ni ọ́. wọ́n ní àjò onídùn kó dídẹrẹ́ kó má ṣe bẹ́ẹ̀ dágbére Ìwó èmi ṣe bẹ́ẹ̀ mú dágbére fún wa wípé mo ń lọ lórí ìkànnì fún ti àsìkò yìí yẹn tún máa padà mú ròyìn mi wá ní ẹ̀kúnrẹ́rẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi àyànfẹ́ Elédùmarè náà ní màá wá ẹ̀yin tẹ̀sí jẹ́ olólùfẹ́ mi ní màá bá ó dàbọ̀ fún ti àsìkò yìí òun ayọ̀ òun náà láòsùn.